kọ́kọ́ fẹ́ kí àwọn baba ńlá wa tó ṣẹ̀wà sí gàdúgbò jẹ́ kí kọ́kọ́ júbà wọn. Àjò ló kọjọba Èkó ọba ni Kábàró ọba ni Akínṣe mọ́yìn ọba ni Ológùnkúdèrè ọba ni Àdèlé Àdósù ọba ni Ọ̀ṣìlókùn ọba ni Ìdéwú Òdúràrí ọba ni ọba Olúwọlé ọba ni ọba Akíbórè ọba ni Òtọ́kọ̀wòrófólú ọba ni ọba Dòsùnmú ọba ni ọba Lóyèkàn ọba ni ọba Lèṣùbàyí ọba ni ọba Fálólú ọba ni Elégùṣẹ́yìkù ọba Adéyìnká Oyèkàn ọba Níníwájú Àkíolú ọba àdúrà gbogbo àná bàbá o ẹgbẹ́ òtí pàtó kọ́ máa ṣe wá. Kìrì ìdíwá yanjú àwa kì í sọmọ àbí ìdánù ẹ̀yìn lọ òbírí ìdíwá yanjú. Ọba ló bí wá sí ìdàgbé ìṣàlẹ̀ èèpo òde èèpo lọ rí àbálá ọba ló bí wá sí ìdàgbé ìṣàlẹ̀ Elúbà yìí ó gbọ́dọ̀ Elúbà bẹ́ẹ̀ ìlú àgbo ẹ̀yìn gbọ́ Elúbà ó gbọ́dọ̀ aláìwẹ̀ ọmọ kálá wa o àwa kì í ṣọmọ àbí ìdánù ọmọ mi wá o òde mi nínà bíbà ọba ló fi wọn sí ìkàwé ojìrìkì lòdìjà lálùfọ̀ ọba ilé ọmọ ẹ ṣe ìwọ àti wa ajá alátẹwọ rẹ jọ. Distinguished ladies and gentlemen,